ọmọdé òní ní dàgbà lọ́la àgbà wàá búra bẹ́ẹ̀ ò sí ọ rí ọmọdé ní ká fún gbogbo fún ẹ pàdé káyọ̀dé àjàó tí gbogbo yín mọ̀ sí àròyé ọba lórí ètò àgbà wàá búra. ẹ kú déédéé wòye o gbogbo èèyàn lára wa ọmọ àjàó yín náà rèé àgbà wàá búra bẹ́ẹ̀ ò sí ọ rí mò ń bá wa sọ̀rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ìlú. ṣe èrè náà ìgbé èdìdí ògùn dùn abẹ́rẹ́ ògùn ọ̀wẹ́rẹ́ ọ̀wàràlẹ́nu ọ̀pẹ. In today's class, we are going to talk about oṣù nínú ọdún, month of the year. Bí a ṣe ní orúkọ oṣù ní èdè Yorùbá, náà ni a ní orúkọ oṣù lédè Gẹ̀ẹ́sì. A sì ní oṣù méjìlá nínú ọdún, and they are Ṣẹrẹ, Èrèlé, Ẹrẹ́nà, Igbe, Èbìbí, Òkudù, Agẹmọ, Ògún, Ọ̀wẹwẹ̀, Ọ̀wàrà, Bélú, Ọ̀pẹ. This month starts from January to December. Ṣẹrẹ, Èrèlé, Ẹrẹ́nà, Igbe, Èbìbí, Òkudù, Agẹmọ, Ògún, Ọ̀wẹwẹ̀, Ọ̀wàrà, Bélú, Ọ̀pẹ. Now, let us sing together. Ṣẹrẹ, Èrèlé, Ẹrẹ́nà, Igbe, Èbìbí, Òkudù, Agẹmọ, Ògún, Ọ̀wẹwẹ̀, Ọ̀wàrà, Bélú, Ọ̀pẹ. Kárí ọmọ dáadáa. Ṣé ẹ ti gbáradì láti kọ orin náà? Bẹ́ẹ̀ni. Ṣẹrẹ, Èrèlé, Ẹrẹ́nà, Igbe, Èbìbí, Òkudù, Agẹmọ, Ògún, Ọ̀wẹwẹ̀, Ọ̀wàrà, Bélú, Ọ̀pẹ. Ẹ ṣeun gan. kò sóhun tó wà lókè tí ò gbalẹ̀ kọjá rí ẹyọ oró àgbàdo ní dìrín ìkan òjò ní dàgbàrà àgbàrá òjò ní domi òkun domi ọ̀sà ẹ̀yìn adìẹ ní dòròmọdìẹ òròmọdìẹ ní dàgbébò òun àkùkọ agídóńgbó ní dẹṣin ìsín ẹja ní dàrọ̀ gidigba lálẹ́ odò ọmọdé òní ní dàgbà lọ́la àgbà wàá búra bẹ́ẹ̀ ò sí ọ rí ọmọdé ní ká fún gbogbo fún ẹ pàdé káyọ̀dé àjàó tí gbogbo yín mọ̀ sí àròyé ọba lórí ètò àgbà wàá búra.